Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 21 títí dé 47. Ó kà báyìí: bí èmi bá ń jẹ́rìí ara mi, ẹ̀rí mi kì í ṣe òtítọ́. Ẹlòmíràn ni ẹni tí ń jẹ́rìí mi, èmi sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí mi tí ó jẹ́. Ẹ̀yin ti ránṣẹ́ lọ sọ́dọ̀ Jòhánù, òun sì ti jẹ́rìí sí òtítọ́, ṣùgbọ́n èmi kò gba ìjẹ́rìí lọ́dọ̀ ènìyàn. Nǹkan wọ̀nyí ni èmi ń sọ kí ẹ̀yin lè là. Òun ni fìtílà tí ó ń jó, tí ó sì ń tàn mọ́lẹ̀. Ẹ̀yin sì fẹ́ fún sáà kan láti máa yọ̀ nínú ìmọ́lẹ̀ rẹ̀. Ṣùgbọ́n èmi ní ẹ̀rí tí ó pọ̀ ju ti Jòhánù lọ, nítorí iṣẹ́ tí Baba ti fi fún mi láti ṣe parí. Iṣẹ́ náà pàápàá tí èmi ń ṣe náà ń jẹ́rìí mi pé Baba ni ó rán mi, àti Baba tìkára rẹ̀ tí ó rán mi ti jẹ́rìí mi. Ẹ̀yin kò gbọ́ ohùn rẹ̀ nígbà kan rí, bẹ́ẹ̀ ni ẹ kò rí ìrísí rẹ̀. Ẹ kò sì ní ọ̀rọ̀ rẹ̀ láti máa gbé inú yín, nítorí ẹni tí ó rán òun ni ẹ̀yin kò gbàgbọ́. Ẹ̀yin ń wá ìwé mímọ́, nítorí ẹ̀yin rò pé nínú wọn ni ẹ̀yin ní ìyè tí kò ní pẹ̀kun. Wọ̀nyí sì ni àwọn tí ó ń jẹ́rìí mi. Ẹ̀yin kò sì fẹ́ láti wá sọ́dọ̀ mi kí ẹ̀yin bá lè ní ìyè. Èmi kò gba ògo lọ́dọ̀ ènìyàn, ṣùgbọ́n èmi mọ̀ pé ẹ̀yin fúnra yín kò ní ìfẹ́ Ọlọ́run nínú yín. Èmi wá ní orúkọ Bàbá mi, ẹ̀yin kò sì gbà mí. Bí ẹlòmíràn bá wá ní orúkọ ara rẹ̀, òun ni ẹ̀yin yóò gbà. Ẹ̀yin ó ti ṣe lè gbàgbọ́? Ẹ̀yin tí ń gba ògo lọ́dọ̀ ara yín, tí kò wá ògo tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run nìkan wá. Ẹ má ṣe rò pé èmi ó fi yín sùn lọ́dọ̀ Baba. Ẹni tí ń fi yín sùn wà, àní Mósè, ẹni tí ẹ̀yin gbẹ́kẹ̀lé. Nítorí pé ẹ̀yin ìbá gba Mósè gbọ́, ẹ̀yin ìbá gbà mí gbọ́, nítorí ó kọ ìwé nípa tèmi. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gba ìwé rẹ̀ gbọ́, ẹ̀yin ó ti ṣe gba ọ̀rọ̀ mi gbọ́. Àwọn ẹlẹ́rìí Jesu tó dájú. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé òtítọ́ ni ẹ̀rí ènìyàn méjì. Jòhánù orí 8 ẹsẹ̀ 17. Àyọkà wa lónìí ṣe àfihàn àwọn ẹlẹ́rìí tó ń ṣe àtìlẹ́yìn pé òtítọ́ ni àwọn ohun tí Jésù Olúwa sọ nípa ara rẹ̀. Àwọn wo ni ó ń jẹ́rìí Jésù gẹ́gẹ́ bí a ṣe rí nínú àwọn ẹsẹ̀ wọ̀nyí: 22 títí dé karùndínlógójì, 14 títí dé 17 àti 19. Ǹjẹ́ àwọn Júù gba àwọn ẹ̀rí yìí gbọ́ bí? Ẹsẹ̀ 18. Àìgbàgbọ́ wọn fi wọ́n sí abẹ́ ìdájọ́ Ọlọ́run alààyè. Ẹsẹ̀ 40 títí dé 41. Onígbàgbọ́ tòótọ́ nínú Jésù gbọ́dọ̀ gba gbogbo ìwé mímọ́ gbọ́, bíi ti Pọ́ọ̀lù bí a ṣe rí ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 24 ẹsẹ̀ 11 nítorí ìmísí Ọlọ́run. Tímótì kejì orí 21 ẹsẹ̀ 16 títí dé 17. Àwọn ẹ̀rí tí ó dájú wà nínú Bíbélì tí kò fi yẹ kí ìgbàgbọ́ wa nínú Jésù jẹ́ àfẹnujẹ́ lásán bí kò ṣe tọkàntọkàn. Àdúrà: Olúwa, mú mi gba gbogbo ẹ̀rí rẹ gbọ́ kí n lè yè nínú ọ̀rọ̀ rẹ.